Lúùkù orí 16 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 29. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú pé ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ìríjú kan, òun náà ni wọ́n fi sùn pé ó ti ń fi ohun ìní rẹ̀ ṣòfò. Nígbà tí ó sì pé, ó wí fún un pé, èéṣe tí èmi fi ń gbọ́ èyí sí ọ? Ṣírò iṣẹ́ ìríjú rẹ, nítorí ìwọ kò lè ṣe ìríjú mọ́. Ìríjú náà sì wí nínú ara rẹ̀ pé, èwo ni èmi ò ṣe, nítorí tí olúwa mi gba iṣẹ́ ìríjú lọ́wọ́ mi, èmi kò lè wálẹ̀ láti ṣàgbé ojú ń tì mí. Mo mọ èyí tí èmi ò ṣe nígbà tí a bá mú mi kúrò níbi iṣẹ́ ìríjú, kí wọn kí ó lè gbà mí sínú ilé wọn. Ó sì pe àwọn ajigbèsè olúwa rẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ó sì wí fún ìkíní pé, èló ni ìwọ jẹ olúwa mi? Ó sì wí pé 100 òṣùwọ̀n òróró. Ó sì wí fún un pé, mú ìwé rẹ̀ sì jókòó nísinsìnyí, kí o sì kọ 50. Nígbà náà ni ó sì bi ẹnìkejì pé, èló ni ìwọ jẹ? Òun sì wí pé 100 òṣùwọ̀n àlìkámà. Ó sì wí fún un pé, mú ìwé rẹ̀ kí o sì kọ 100. Olúwa rẹ̀ sì yin aláìṣòótọ́ ìríjú náà, nítorí tí ó fi ọgbọ́n ṣe é. Àwọn ọmọ ayé yìí ṣàgbọ́n ní ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Èmi sì wí fún yín, ẹ fi mámónì àìṣòótọ́ yan ọ̀rẹ́ fún ara yín, pé nígbà tí yóò bá yẹ kí wọn kí ó lè gbà yín sí ibùjókòó wọn títí ayé. Ẹni tí ó bá ṣe olóòótọ́ lé ohun kíkíní, ó ṣe olóòótọ́ ní pípọ̀ pẹ̀lú. Ẹni tí ó bá sì ṣe aláìṣòótọ́ lé ohun kíkíní, ó ṣe aláìṣòótọ́ lé ohun pípọ̀ pẹ̀lú. Ǹjẹ́ bí ẹ̀yin kò bá ti jẹ́ olóòótọ́ ní mámónì àìṣòótọ́, ta ni yóò fi ọ̀rọ̀ tòótọ́ ṣú yín? Bí ẹ̀yin kò bá sì ti jẹ́ olóòótọ́ lé ohun tí í ṣe ti ẹlòmíràn, ta ni yóò fún yín lé ohun tí í ṣe ti ẹ̀yin tìkára yín? Kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì. Àyà aṣebí yóò kórìíra ọ̀kan, yóò sì fẹ́ ìkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan, yóò sì yan ìkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Àwọn Farisí tí wọ́n ní ojú kòkòrò sì gbọ́ gbogbo nǹkan wọ̀nyí, wọ́n sì yọ ṣùtì sí i. Ó sì wí fún wọn pé, ẹ̀yin lé àwọn tí ń dáre fún ara yín níwájú ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn yín, nítorí èyí tí a gbé níyì lọ́dọ̀ ènìyàn, ìríra ni níwájú Ọlọ́run. Òfin àti àwọn wòlíì ń bẹ títí di ìgbà Jòhánù. Láti ìgbà náà wá ni a ti ń wàásù ìjọba Ọlọ́run, olúkúlùkù sì ń fi ipá wọ inú rẹ̀. Ṣùgbọ́n ó rọrùn fún ọ̀run òun ayé láti kọjá lọ ju kí ṣóńṣó kan tí òfin kì yóò yẹ̀. Ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí ó sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Ǹjẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ń wọ aṣọ elése àlùkò àti aṣọ àlà dáradára, á sì máa jẹ dídùn dídùn lójoojúmọ́. Alágbe kan sì wà tí à ń pè ní Lásárù, tí wọ́n máa gbé wá kalẹ̀ lẹ́bàá ọ̀nà ilé rẹ̀. Ó kún fún ojú. Òun á sì máa fẹ́ kí a fi ẹ̀rùn tí ó ti orí tábìlì ọlọ́rọ̀ bọ́ sílẹ̀ bọ́ òun. Àwọn ajá sì wá, wọ́n sì fà á lé ojú là. Ó sì ṣe, alágbe kú, a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé e lọ sí òkun àyà Ábúráhámù. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú, a sì sìn. Ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè. Ó ń bẹ nínú iṣẹ́ oró. Ó sì rí Ábúráhámù lí òkèèrè àti Lásárù lí òkun àyà rẹ̀. Ó sì ké. Ó wí pé, bàbá Ábúráhámù, ṣàánú fún mi, kí o sì rán Lásárù kí ó tẹ òrùka rẹ̀ bọ́ mi, kí ó sì fi tù mí lé ahọ́n, nítorí èmi jóró nínú ọ̀wọ́ iná yìí. Ṣùgbọ́n Ábúráhámù wí pé, ọmọ, rántí pé nígbà ayé rẹ ìwọ ti gba ohun rere tìrẹ, àti Lásárù ohun búburú, ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́, ìwọ sì ń jóró. Àti pẹ̀lú gbogbo èyí, a gbé ọ̀gbun ńlá kan sí agbede méjì, àwa àti ẹ̀yin, kí àwọn tí ń fẹ́ má bàa lè rékọjá láti ìhín lọ sọ́dọ̀ yín, kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún rékọjá tọ̀ wá wá. Ó sì wí pé, ǹjẹ́ mo bẹ̀ ọ́, bàbá, kí ìwọ kí ó rán an lọ sí ilé bàbá mi, nítorí mo ní arákùnrin 5 kí ó lè rò fún wọn, kí àwọn kí ó má bàa wá sí ibi oró yìí pẹ̀lú. Ábúráhámù sì wí fún un pé, wọ́n ní Mósè àti àwọn wòlíì, kí wọn kí ó gbọ́ tiwọn. Ó sì wí pé, bẹ́ẹ̀ kọ́, Ábúráhámù bàbá, ṣùgbọ́n bí ẹnìkan bá ti inú òkú tọ̀ wọ́n lọ, wọn ó ronúpìwàdà. Ó sì wí fún un pé, bí wọn kò bá gbọ́ ti Mósè àti ti àwọn wòlíì, a kì yóò yí wọn lé ọkàn padà bí ẹnìkan tilẹ̀ ti inú òkú dìde.